ojúmọ́ ẹ kú dédé àsìkò yìí ìròyìn ní ìṣẹ́jú àyà la mú wá sétí ìgbọ̀nyín láti ìkànnì Jígí Alọ́rà orúkọ tèmi ni Abiodun. Àjọ tó ń rí sí ìtẹ̀síwájú iṣẹ́ àwọn ọmọ ogun ojú omi ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti Ìgbókòdá the Nigerian Navy Forward Operating Base sọ pé àwọn ti ṣàwárí ẹbu ìfọpo 5 tí kò bófin mu ní àwọn agbègbè kan tó wà ní etí òkun Arárọ̀mí ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ ní ìpínlẹ̀ Ondo. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kúrò ní Àbújá láti rìnrìn àjò lọ sí Paris tí ń ṣe olú ìlú orílẹ̀-èdè France ní ọjọ́rú oṣù kínní ọdún 2024 yóò sì padà sí orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀sẹ̀ kínní oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí. Èyí jáde láti ẹnu olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ìròyìn àti ìpolongo. Gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwá ti yan Ọláyídé Adélámì ẹni tí ń ṣe ìbátan gómìnà tẹ́lẹ̀ rí Olúwarótìmí Akérédolú gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Arákùnrin kan Saheed Wahab ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìròyìn fi tó wa létí pé ó kú lẹ́yìn ọjọ́ kan tí ó kọjá sí òkè òkun United Kingdom fún ìwé ẹ̀kọ́ gíga rẹ̀. Àwọn agbébọn tí wọn kò tíì dá ojú wọn mọ̀ ti pa èèyàn méjì tí wọ́n fura sí pé ó jẹ́ tọkọtaya. Lẹ́yìn èyí wọ́n tún gbé òkú wọn sínú búùtù ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn Toyota Camry pẹ̀lú nọ́mbà ìforúkọsílẹ̀ EE621EU. Ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 23 ìgbìmọ̀ iṣẹ́ ọlọ́pàá the Police Service Commission ti fọwọ́ sí láti yan AIG Dasuki Galadansi alábòjútó Zone 12 Bauchi gẹ́gẹ́ bí igbákejì olùyẹ̀wò gbogbogbò ti ọlọ́pàá Deputy Inspector General of Police láti ṣojú agbègbè àríwá ìwọ̀ oòrùn ti orílẹ̀-èdè Nàìjíríà. Ètò ti wà láti ṣe àyẹ̀wò ní ilé ìgbìmọ̀ aṣòfin fún ẹni tí a yàn gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Ọláyídé Owólabí Adélámì ní ọjọ́bọ̀ ọjọ́ 16 oṣù kínní ọdún tí a wà nínú rẹ̀ yìí. Adájọ́ àgbà tí ó tún jẹ́ alága ìgbìmọ̀ ìdájọ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà ti fọwọ́ sí pé kí adájọ́ àgbà fún ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ àpapọ̀ ní ìlú Àbújá Honourable Justice Hussaini Baba Yusuf bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yan àwọn adájọ́ 12 mìíràn tí yóò darapọ̀ mọ́ ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ àpapọ̀. Ẹ mú iná mọ̀nàmọ́ná padà bọ̀ sípò láàrin ọjọ́ 7 tàbí kí ẹ rí ìbínú àti ìfẹ̀hónúhàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn léyìí tí ó léwu. Àwọn agbègbè kan ní ìlú Ìbàdàn ló sọ bẹ́ẹ̀ fún ilé-iṣẹ́ tó ń ṣètò iná mọ̀nàmọ́ná ní ìlú Ìbàdàn Electricity Distribution Company. Fún ìgbà kejì láàrin oṣù kan lẹ́tà mìíràn ni àwọn ẹgbẹ́ òkùnkùn méjì parapọ̀ kọ ẹgbẹ́ Neo Black Movement tí wọ́n gbajúmọ̀ gẹ́gẹ́ bí Aaya àti National Association of Airlords tí wọ́n túmọ̀ sí ẹyẹ confraternity tí wọ́n ń tọrọ àforíjì lọ́wọ́ àkárìgbò àti alákòóso ilẹ̀ Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn Ọba Adéwálé Babátúndé Àjàyí. Nínú làásìgbò rògbòdìyàn àti ìpòrúurú ọkàn tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau ní arábìnrin kan tí wọ́n mọ̀ sí Zainab bí ọmọkùnrin ní gbàgede ìlú Mangu ní ìpínlẹ̀ Plateau ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìlànà pẹ̀lú ìṣọ̀kan àti olórí Central Delivery and Coordinating Unit Hadiza Bala Usman sọ pé ààrẹ yóò rọ àwọn mínísítà tí wọ́n bá ṣiṣẹ́ lóyè. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ààbò àti ààbò ìlú ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti Yobe ti gba ọkọ̀ akẹ́rù kan tí ó kó 450 railway sleepers wọ́n sì tún mú àwọn afurasí ọlọ́pàá 7 pẹ̀lú. Mo ń ṣe iṣẹ́ fọganáísà nítorí kí má bàa máa rìn káàkiri àdúgbò arábìnrin Bọ́sẹ̀ Adélékè sọ bẹ́ẹ̀. Ìròyìn yìí ló jáde pé àwọn agbébọn pa èèyàn 2 nínú ìkọlù tó ṣẹlẹ̀
ìròyìn yìí ló jáde pé àwọn agbébọn pa èèyàn méjì nínú ìkọlù tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní abúlé òpópólò ní ìjọba ìbílẹ̀ àgàtú ní ìpínlẹ̀ Benue. Kò ní jù báyìí lọ fún ìròyìn tìṣẹ́jú àáyá ti tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Agnes Abiodun. Ẹ máa yáṣẹ́.